èmi àsọba Gandhi mo wá sáàbù yín ní mi wá dàbà. Mo lọ sí wá sáàbù mi wípé fún ìdàgbàsókè Ògbómọ̀ṣọ́ land. Ìgbọ́n bá wá ṣe nìyẹn o, torí pa wá dàbà, àràbà ìyàwó níyàwó, àwọn àgbàlẹ̀ onílẹ̀ o, àwọn àgbà oyè olóyè o. Kí ni mo fẹ́ jẹ ní Ògbómọ̀ṣọ́ land tó lè ju Ṣàngó lọ? Kò sí ilé ìta lè jẹ náà láti jẹ yìí. Ojoojúmọ́ tí bá dẹ̀ jí ní òwúrọ̀ mo máa ń dúpẹ́ lọ́wọ́ ọba òkè wípé ó wò mí ó dẹ̀ fún mi ní oyè tó le jù ní gbogbo Ògbómọ̀ṣọ́ land. Mo máa ń wò pé kí ni mo ṣe fún Ọlọ́run ọba tó fi fún mi ní oyè. Tó gbogbo àwọn tí wọ́n ń sọ wípé mò ń bọ̀ níbí láti wá fi ọba jẹ kí ló kàn mí? Ṣé mo máa jẹ bí ìmọ̀lẹ́ ìdìbò ti tẹ̀ yìí? Mo ti sọ fún yín pé ẹni tó bá jẹ́ òkúrọ̀ ìwọ náà ló máa pa ìyẹn sílẹ̀. Èmi ò wá fi èèyàn kankan jọba o. Kò dẹ̀ sí èèyàn kan tó wá bá mi láti rẹ̀ ṣáájú wípé òun fẹ́ jọba pé kí n yẹ̀kọ̀ òun o. Kò sí èèyàn kan tó wá bá mi. Ìrántàfà èmi ò tètè mọ̀ bẹ́ẹ̀ fẹ́ tí ì lọ́ba. Èmi ò mọ̀. Ìyẹn kọ́ ló bá mi ọ̀rọ̀ ìdàgbàsókè ló bá mi. Nítorí ẹgbẹ́ sọ fún yín, mo ti lọ sí 550 ìlú ní ìlú òyìnbó, 65 countries I have gone. Mo rò pé ẹ̀yin kan lè máa jẹ owó ẹ̀yin kan tí kúrò ní rẹ̀ ṣáájú. Ìrọ̀lẹ́ ẹgbẹ́ òsì lọ sí 65 countries, èyí kọ́ mi lẹ̀. Mo ṣe mímọ̀ ṣe ni lọ́lọ́run ti tẹ̀ fún mi náà nìyẹn. Mo ti ní o, mo ti jẹ́sẹ̀ ajá, mo ti lọ sí ìlú. Ẹgbẹ́ sọ ọkọ̀ fún yín. Ìgbà tí mo jọba, Ọlọ́run sọ fún mi pé gbogbo ìlú tí mo ti lọ lágbàáyé. Gbogbo ibi tí mo ti rí, mo lè ti rí ọ̀pọ̀lọpọ̀. Mo ti rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ọlọ́run bá sọ fún mi pé ìdí tí mo fi ṣe gbogbo ìlú bí ayé ni gbogbo ìlú tí mo ti lọ. Nítorí Ògbómọ̀ṣọ́ land òun ni mo fi bí wọn. Ṣé kábíyèsí fún Ṣàngó? Òun ló dé tí ìdàgbàsókè tó fi jẹ mí lógún. Nítorí mo rí pé gbogbo ìlú tí mo lọ yẹn èèyàn kan ò lórí méjì lórí kan náà ni wọ́n ní. Wọ́n ọ̀dẹ̀ gbọ́n jù wá lọ. Ṣùgbọ́n àwọn adarí wọn ló jẹ́ kí ó wà. Kí ìlú wọn wà bó ṣe wà. Ìdí tí mo fi wá pinnu wípé tí Ọlọ́run bọ̀ òkè tó máa fún mi ní ààyè tí bá jẹ olórí ìlú mo máa mú ìdàgbàsókè wá dára. Owó ni kí ni mo tún wá? Kò sí owó ni ọlá ni àmọ̀yàn ni gbogbo ẹ̀ ló ti ní kí tó lórí ipò yìí. Jẹ́mọ̀ tí wọ́n rìkọ́dù mi. So tí bá parọ́ wọ́n lè já mi. I agree recorded. Ó tọ́ ni. Ẹ̀ẹ̀kan tí ìmọ̀ mi ṣáìdì mi ni. Ìmọ̀tẹ́ yìí lè tẹ́ tí mọ̀ mi. Ẹbí wọn. Pé tó bá sọ pé Pastor Gandhi wọ́n mọ̀ mí. Ipò yìí kọ́ ló jẹ́ ká ṣẹ̀ṣẹ̀ mọ̀ wá. So nǹkan tí kò sí nǹkan tí mò ń wá mọ́ ju ìdàgbàsókè yìí. Ayẹyẹ sọ ìdí tí mo fún wá ìdàgbàsókè yìí. Ṣé nígbà tí mo kọ́kọ́ jọba 18 months ni mo fi dúró after tí wọ́n ti sọ pé èmi bá jẹ́ sọ ọ̀pọ̀lọpọ̀ ibi tí mo bá ń lọ àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ wọ́n máa wá bá mi wọ́n wá congratulate mi wọ́n á sọ pé I'm from Ògbómọ̀ṣọ́ òótọ́ ni mo sọ fún yẹn kò sí ìlú tí mo lọ wàá rí àwọn ọmọ Ògbómọ̀ṣọ́. Mo wá iṣẹ́ mọ̀ ìyẹn ló máa ń jẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lójoojúmọ́ tí mo fi ní ṣe ọba gbogbo àwọn eléyìí. Ẹgbẹ́ sọ fún yín mo lọ sí ti Nàìjíríà ẹgbẹ́ ìkọ̀sọ́ ti Nàìjíríà mo lọ sí Jos èrò Ògbómọ̀ṣọ́ tó wà Jos mo lọ sí Gòmìnì
Kaduna, Zaria, Lafia, Kefi, Zaria, gbogbo ìyá lọ. Àyẹ̀sí tí àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ tó wà ń bẹ̀ tí wọ́n ṣe fún mi. Kò sí gbogbo olùkọ́ lálùpàá yẹn, kò sí ìlú tí mi ò rí gómìnà wọn. Àná àwọn ọmọ ọlọ́gbẹ́ kiri gómìnà àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ náà ni. Kò sí tí èèyàn bá jẹ orí àwú tó bá jẹ́ ṣọ̀hún tí ó lọ sí gbogbo àwọn ìlú yẹn. Ní òkè ọya a máa ń rí àwọn tó ń ju gbogbo àwọn tàwa bí lọ ní ìlú ẹyọ kan. Mo wá wò ó pé báwo ni a ṣe lè wà báyìí kí ìlú wa kó wà lóṣù yìí. Ṣùgbọ́n ó bá ní kò tí bàjẹ́ o. Àyíkọ́ tí a fi wá sí rẹ̀ ṣáájú lè ní ìyẹn. Kò sí nǹkan tá à ń wá o. Mi ò wá o lè wá o. Ìkọ́ tí a wá fún òun ní ìdàgbàsókè. And this is the third one tí máa ṣe. But mo sì máa lọ sí Àgáwà. A dẹ̀ sì máa lọ sí Oríire. Kí la ń sọ fún wọn níbẹ̀? A fẹ́ sọ fún wọn pé kí wọ́n gbáradì nítorí ọjọ́ ọ̀la Ògbómọ̀ṣọ́ ṣì máa dà. A dẹ̀ fẹ́ kí ọjọ́ ọ̀la dà kó kọjá lára wa. A fẹ́ kí àwa tí a wà ní gbogbo àwọn ọ̀pọ̀ a fẹ́ kí a ní ìpín nínú ẹ̀. Òun ni nǹkan tá a fẹ́ nìyẹn. Òun ló jẹ́ ká máa ṣe àwọn town meeting yìí tí wọ́n fẹ́ kí ó fò kọjá orí yín. A fẹ́ kí a mọ nǹkan tí ẹ̀ ń fẹ́, kí a mọ nǹkan tí a lè ṣe fún yín. Nítorí nǹkan kan tí mo fẹ́ fi dá yín lójú bí mo ti mọ̀ pé ilẹ̀ ọ̀la máa mọ́, òun ni wípé Ògbómọ̀ṣọ́ ó máa yàtọ̀. Ilé iṣẹ́ máa wá, ilé ìwé máa wá. Nǹkan tí àwọn tí wọ́n ń ṣe ọ̀rọ̀ oko àní fún ìdàgbàsókè oko wọn ó máa wá sí ìlú. Òun ni a fi wá sí rẹ̀ ṣáájú, òun la fi lọ káàkiri. Ẹ jẹ́ àgbéyé ọmọdún tí mo sọ, kí ni mo wá káàkiri? Kí ni mo wá káàkiri? Ó yẹ kí n jókòó kí n process ẹ̀rí kí n máa mú tábà ní ìsinmi. Mi ò nídìí láti ṣiṣẹ́ mọ́ kí n máa fi wọlé sí. Ó tọ́ mo sọ, kò sí ìgbéra dá o. Pẹ̀lú nǹkan tó lọ́n ti fún mi, mi ò nídìí láti máa sáré káàkiri. Mo lè jókòó ní àfihàn ọ̀hún kí n sọ pé kí ló kàn mí pẹ̀lú rẹ̀ ṣáájú. But Ọlọ́run bá mọ̀ pé ìrẹ̀ ṣáájú ó wà nínú rírò Olúwa ọba òkè fún ìdàgbàsókè. Òun ló fi gbé mi dìde wá sí ibi. Àkọ́yé ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi nítorí gbogbo eléyìí tí mo sọ yẹ mi ò tí bẹ̀rẹ̀ rẹ̀. Ẹ̀jẹ̀ bá bẹ̀rẹ̀ tí wọ́n sọ̀rọ̀. Ọjọ́ ń sọ àkọ́kọ́ ọbẹ̀. Òun ni wípé mo fẹ́ kí àwọn àwọn obìnrin mo kọ́ fẹ́ sọ ilé fún àwọn obìnrin tó ti bímọ ní o. Ẹ jẹ́ kí àwọn ọmọ yín kí wọ́n kàwé. Ẹ jẹ́ kí àwọn ọmọ yín kí wọ́n kàwé. Mo máa sọ lẹ́lẹ́kẹta kó ba lè yé wa. Ẹ jẹ́ kí àwọn ọmọ yín kí wọ́n kàwé. Ẹ jẹ́ sọ fún yín àwọn kan sọ wípé ẹni tó kàwé ò ríṣẹ́. Bọ̀ tíṣẹ́ bá dé ṣẹ́ni tó kàwé àbẹ tó kàwé lọ́wọ́ máa fún iṣẹ́. Ẹgbẹ́ tí àwọn ọmọ yín ẹgbẹ́ tí wọ́n rẹ́dì. Ẹgbẹ́ tí wọ́n rẹ́dì. Nítorí pé ilé iṣẹ́ gbogbo ẹ̀ Ọlọ́run kò bọ̀ ní Ògbómọ̀ṣọ́. Mo bá ìgbọ́n sọ fún yín o. Èmi èèyàn kan ní má sọ bẹ́ẹ̀ kò má sọ bẹ́ẹ̀. Èmi oṣù olóṣèlú ọba ni mo jẹ́. Olóṣèlú ló máa sọ ọ̀pọ̀ tí ò ní ṣe ọba lè ní jẹ́. Nǹkan tí bá sọ fún yín òun ni máa ṣe. Nǹkan tí bá lè ṣe máa sọ fún yín òun lè ṣe. Ìpàdé máa ń mú mo ti jẹ́ sọ̀rọ̀ yìí. Mi ò gbá ní ìlú sí ìṣẹ́jú máa ń mú. Ẹ jẹ́ káwọn ọmọ yín kàwé. Kí ló jẹ́ tí mo sọ pé ẹ̀yin obìnrin ṣe nígbà tí mo ń dàgbà èmi kò fẹ́ lọ sí skul
mi ò fẹ́ kàwé òkú tó ń gbọ́ fún yẹn ìgbà kan kéré màmá mi máa sọ pé eré ti fọ́ ẹ fún èmi ò mọ̀ tí wọ́n bí dàda èyí àfẹ́ ṣe lóde màmá mi á sọ pé ó dàbí pé àwọn ọ̀nà orí mi káwọn kówé sí kí ni ẹ̀ ṣé èèyàn lè ṣe rẹ̀ fún mi kọ́kọ́ sọ òdodo ṣùgbọ́n ó ti yé mi ní ìsìn yìí kò yé mi nígbà yẹn wípé ìwé la fi ń di ẹni gíga so ẹ jẹ́ kí àwọn ọmọ yín kí wọ́n kàwé màmá mi máa sọ pé gbàdá gbogbo ayé ìwọ ni ọmọ tèmi nítorí bàbá mi obìnrin bíi mẹ́rin ọ̀ márùn-ún ló bímọ fún so ó rò pé kò sí ìgbà tó pa àwọn pẹ̀lú yẹn ìwọ lọmọ tèmi òun mo fi sọ fún ẹ̀yin obìnrin ẹ jẹ́ káwọn ọmọ yín wọn kà ẹ jẹ́ sọ bẹ́ẹ̀ fún yín nítorí a fẹ́ ní ọjọ́ ọ̀la a fẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n jókòó ní tábìlì tí wọ́n ti ń sọ nǹkan tó máa ṣẹlẹ̀ fún ìlú ní state ẹ jẹ́ káwọn ọmọ yín kàwé kí wọ́n lè sọ wípé wọ́n fẹ́ ṣe skúlù yìí ẹ jẹ́ ká gbé lọ sí ilẹ̀ ṣáájú wọ́n fẹ́ dá kọ́ńtì ẹ jẹ́ ká gbé lọ sí ilẹ̀ ṣáájú nǹkan tá a fẹ́ nìyẹn káàpẹ́ káwọn ọmọ wa kí wọ́n wà ní gate kí wọ́n máa ti gate náà àfẹ́yàn àfẹ́ kí wọ́n wà níbi tí wọ́n ti ń fi nǹkan tí wọ́n máa pín fún ìlú òun ní development ṣì lè wà nìyẹn nítorí tí ọmọ wa bá wà ní ibi tí wọ́n ti ń sọ nǹkan á lè sọ wípé ẹ jẹ́ ká gbé kiri yìí lọ sí ibi ọ̀rọ̀ mi lè yín nǹkan tí mo fi sọ pé àwọn obìnrin òun ni wípé ìgbà tí mo wà ní iléèwé secondary mo rántí pé àwọn tájọ wà ní iléèwé màmá gbogbo wọn kọ́ ló lówó bí orú màmá tèmi but àwọn obìnrin yẹn wọ́n ń tajà wọ́n ń ta ata wọ́n ń ṣe nǹkan kan ṣùgbọ́n owó ata owó oníyọ̀ owó elépo yẹn òun ni wọ́n fi rán àwọn ọmọ wá sí iléèwé ó ṣòro fún wọn ṣùgbọ́n wọn ò ní ra aṣọ ẹbí tí ọmọ wọn ò bá tí ì lọ léèwé wọn ò ní ra aṣọ ẹbí o owó tó máa kọ́kọ́ yọ òun ni owó iléèwé ọmọ ẹ jẹ́ kí àwọn ọmọ yín ẹ jẹ́ kí wọ́n lọ léèwé o ẹ jẹ́ kí wọ́n tún sọ fún yín àwọn ló máa tọ́jú yín lọ́jọ́ alẹ́ wọ́n máa tọ́jú yín lọ́jọ́ alẹ́ gbàtọ́ bá ní ìyàtẹ̀ jẹ lórí wọn màmá mi máa ń sọ nígbà yẹn nígbà òníṣẹ́rú ara ẹ̀ èmi ò rò pẹ́tọ́ bí bọ́ tó yé mi sìn nǹkan tó ń sọ ní pé òníṣẹ́rú àwọn ara ẹ̀ nǹkan tó máa ń sọ òye nígbà yẹn ó ti yé mi ní ìsìn ẹ má jẹ́ ká àwọn ọmọ yín ṣerú ara wọn ẹ jẹ́ kí wọ́n lọ ilé ìwé kí ọmọ wa sọ pé òun ò fẹ́ kàwé kí ló ń jẹ́ bẹ́ẹ̀ èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí ò fẹ́ kàwé ṣùgbọ́n kí ló ń jẹ́ bẹ́ẹ̀ lójú màmá mi á fọ ìtì á fọ yín iṣẹ́ mọ̀ tó yà bàrà àbẹ́ ẹ̀ mọ̀ tó yà bàrà. tí màmá mi bá fún ẹ ní àbàrà tó bá fẹ́ jẹun àkọ́kọ́ gbé síbi tí àbàrà yẹn ti kàn ẹ́ náà. màmá mi dùn nígbà kan mi mo tọ́ ọ pé òun kọ́ tẹ̀lé bí mi bọ̀ kò yé mi nígbà yẹn kò yé mi sàn kò yé mi ní ìsìn ẹ jẹ́ kí àwọn ọmọ yín kí wọ́n kàwé. kí làwọn tó ń ṣe nípa ẹ̀ látàfin mo ti a set up committee 13 committees na set up but we have a committee on education so a máa ń ṣe ìpàdé pẹ̀lú wọn ní ọ̀kan nínú àwọn ìpàdé tá a ṣe wọ́n sọ fún wa wípé àwọn ọmọ tí wọ́n lọ sí iléèwé sí ilé primary school wọn ò ní exercise book mo ní iṣẹ́ ìyẹn possible pé ilé ìyẹn máa lọ iléèwé kó máa lọ exercise book wọ́n ní àwọn màmá wọn ò lówó ni bàbá wọn bàbá wọn ò lówó ẹ̀yin màmá lè wò pé kí ló dé tí mi ò bá àwọn ọkùnrin sọ̀rọ̀ mo ti sọ fún yín bàbá gbogbo ayé kí àbá àwọn ọkùnrin kan ó dìgbà tí wọ́n bá kú ká tó mọ iye ọmọ tó ní àbí kò ṣẹlẹ̀ sí ní ìṣẹ̀lẹ̀ náà bóyá kò ṣẹlẹ̀ bí.
ọ̀rọ̀ mi yẹ yín. A sọ pé kí àwọn bàbá náà ọmọ wọn lọ ní ìwé o but màmá ló máa ń ká lára jù. Òótọ́ ni òun ló jẹ́ kí n sọ̀rọ̀ sẹ́yìn obìnrin pé ẹ jẹ́ kí àwọn ọmọ yín kàwé. Kò sí nǹkan pé mi ò fẹ́ kàwé mi ò lọ sílé ìwé kò sí nǹkan bẹ́ẹ̀. Nǹkan tí màmá mi máa sọ fún mi nígbà yẹn òun ni wípé ìjọ tó bá dá wà o lè sọ pé ò ṣe kankan tó bá wẹ̀ mọ́ but ìgbà tó bá wà ní abẹ́ òrùlé mi nǹkan tí n bá sọ ló máa ṣe. Tòtí tó jẹ́ child freedom àbí kí làwọn olóyìnbó kò tó jẹ́ bẹ́ẹ̀. So wọ́n ní àwọn ọmọ òní exercise group so kí la ṣe nípa ẹ̀ nítorí ìgbà táwọn wà ní primary school I ní exercise group at least mẹ́rin 2A 2B 2D 2H ti àní kan fún handwriting àní kan fún composition àní kan fún arithmetic. Àwa ta ní mẹ́rin nígbà yẹn nǹkan tó lùkọ́ kọ́ wa àrígbà yìí ká ń bọ̀ torí ẹni tí ò ní kankan. Wọ́n kàn lọ gba tẹ́gùn nílé ìwé ni ẹ má jẹ́ káwọn ọmọ yín lọ gba tẹ́gùn nílé ìwé. Nígbà tí mo gbọ́ yẹn mo sọ fún the committee on education wípé ọmọ mélòó ló wà ní gbogbo 5 local governments. Wọ́n ní 23 or 24,000 children ló wà ní primary school of the 5 local governments. Mo ní èmi sọ̀hún máa fi gbogbo wọn ní exercise book kankan gbogbo 25,000. Ẹ̀sìn kábíyèsí fún sọ́run. Mi ò sọ lásán ó ti wà láàfin o àti printed àti ṣe gbogbo ẹ̀. Ìgbà tí àwọn kọ́mítì gbọ́ pé èdè nìkan sọ pé máa fún 25,000 àwọn náà sọ pé àwọn fún another 25,000 àwọn the same 25,000 àwọn fún wọn exercise book kan sí so every ọmọ máa gba méjì nítorí ẹni tí ò bá kọ̀ọ̀kan lẹ̀ á gbàgbé nǹkan tí èèyàn bá kọ sílẹ̀ ló lè padà lọ kà so àdìkílì tí mo fi ṣe lẹ́yìn àti àwọn ọjọ́ ìlú láti ṣe lẹ́yìn ìdí ni wípé a fẹ́ kí àwọn ọmọ wa kó kàwé so èèyàn kan ò ní sọ pé òun lọ sí school kò sí exercise school a tún máa fún wọn ní kálámù tó máa fi kọ́ a fún wọn pẹ̀lú ẹ̀ àwọn kọ̀ọ̀kan a fún wọn ní báàgì náà a lè fún gbogbo 25 ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan a fún wọn ní báàgì. Ẹ jẹ́ ìtúsọ̀ nǹkan kan tá à ń ṣe nípa ọ̀rọ̀ ìwé yìí nítorí ìwé la fi ń lẹni gíga o ẹ jẹ́ sọ fún yín o tó bá kàwé o lè di sẹ́nítọ̀ o lè di kíní àti wọn fẹ́ ṣe tọ́ọ̀gì wọn báyìí so tó bá máa kàwé tí wọ́n bá máa jẹ́ kó jókòó síbi tí wọ́n ti ń sọ̀rọ̀ ó láti kàwé kí la tún ṣe nípa ọ̀rọ̀ ìwé yìí a ti sọ níbi 5 local governments ẹni tó bá jẹ́ the best in each of the local governments best students ó máa gba scholarship látọwọ́ wọn. Ẹ ṣe kábíyèsí dáadáa o. Ó máa gba scholarship from the university the best students in Surulere local government in Ogbomoso North local government in the South local government in Orire local government àti Ògbólúwa local government the best student tó bá ṣe secondary school kan tó fẹ́ lọ university ọ̀fẹ́ ló máa lọ fọ́dún mẹ́rin. Everybody àwọn afẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n jókòó sí ibi tí wọ́n ti ń sọ bí wọ́n ṣe máa decision on our state and on our nation. Yàtọ̀ sí yẹn the first five in each of the local government every year tí wọ́n bá ti sọ nítorí kan wọn they will have dinner with Ṣọ̀ún #1 and they will give them cash money to help them to further their courses and gbogbo àwọn olùkọ́ àwọn ilé-ìwé tí gbogbo eléyìí bá ṣẹlẹ̀ gbogbo wọn máa gba 1 million naira. Ló ṣe fi sọ́kọ́ nìyẹn olórí olùkọ́ tí
olórí olùkọ́ that is the principal of that school tí best student ti wá and by 1 million naira. ẹgbẹ́ ìsọ̀bùkà kí n ṣe léyìí a fẹ́ encourage àwọn olùkọ́ kí wọ́n kọ́ ọmọ wọn kí best student lè wá láti iléèwé wọn. òun ni o wọ́n lè pé àgbà ẹ̀kọ́ kankan ti nǹkan fún fẹ́ lọ nítorí tó bá mọ̀ yìí pé o máa gba 1 million tí kìíní ẹ bá wà bẹ́ẹ̀ wàá ṣiṣẹ́ dáadáa. And among the best 5 also in that local government we will give all of them cash money. o tọ́ la sọ fún yín o. a fẹ́ káwọn ọmọ wa kí wọ́n kà nítorí àfẹ́ kí wọ́n wà lẹ́yìn. tọ́ba ẹjẹ́ sọ kankan fún yín o. Ògbómọ̀ṣọ́ zone láti fẹ́ kó rí afẹ́ kó yàtọ̀ sí gbogbo other zone o. Ìbàràpá zone, Ìbàdàn zone, Ọ̀yọ́ zone, Òkè Ògùn zone, afẹ́ kó Ògbómọ̀ṣọ́ zone kó yàtọ̀. Afẹ́ kó yàtọ̀. Ìyẹn ni àìkọ́ fẹ́ ìjẹ́ ní a lọ sí ìgbà tá a lọ sí north, ìgbà tá a lọ sí south. Ẹ̀gbọ́n nǹkan tí wọ́n ń sọ ń bẹ̀ ni wípé gbogbo nǹkan ni wọ́n kó sí north, gbogbo nǹkan lọ́ kó sí north. Gbogbo yẹn ó máa change o. Kò ń ṣe ọ̀rọ̀ north, ọ̀rọ̀ south o. Kò ń ṣe ọ̀rọ̀ ìlú lélẹ̀ o. Kò ń ṣe ọ̀rọ̀ oríire Ògbólúwa o. Ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ zone gbogbo ẹ̀ ni a fẹ́ ìdàgbàsókè fún. Àjẹfẹ́ máa kí wípé òun ṣe pé gbogbo ìdàgbàsókè máa wà níbì kan. A fẹ́ kí gbogbo ẹ̀ kó wà káàkiri. A fẹ́ kí iléèwé kí gbogbo iléèwé kó kọjá. A fẹ́ kí gbogbo ilé iṣẹ́ gbogbo ẹ̀sìn tó wà l'Ógbómọ̀ṣọ́ náà ta fẹ́ dá ilé iṣẹ́ sí. Nínú ló wà bẹ́ẹ̀ kò sí. Owó ọ̀dọ́ yín báyìí, owó ìrẹsàápá, ìrẹsàájú, oríire, jàbàtà, orílẹ̀ ègbọ́n àti gbogbo ẹ̀ la fẹ́ kí ìdàgbàsókè kó wà o. Ó tọ́ ni mo lè sọ fún yín gbogbo wọn la fẹ́ kí ìdàgbàsókè wà nítorí ilé-iṣẹ́ ó ń bọ̀ ó tọ́ ni mo sọ a lè ti bẹ̀rẹ̀ sí rí díẹ̀díẹ̀ a fẹ́ gbé káàkiri. Àwọn boys kan wá bá mi ń sìn wọ́n ní àwọn ní ọ̀dọ́ àwọn pọ̀ jù báyìí lọ nǹkan pé ká má gbàgbé àwọn nígbàgbé ìfẹ́ni nǹkan tẹ́ ẹ̀ bìrì fún a máa ṣe nǹkan ọ̀lẹ́fẹ́ gbọ́lé mi. Mo sọ nǹkan fún yín o mo lè tẹ́tẹ́ gbàgbé Ọlọ́run bá sọ pé gbogbo àwọn tí mo mọ̀ gbogbo ibi tí mo lọ fún ilẹ̀ Ògbómọ̀ṣọ́ yìí ó tọ́ ni àní iṣẹ́ tí mo ṣe ní ojoojúmọ́ ni mo sọ fún yín. Ẹ jẹ́ sọ àwọn ìjú ta fi wá sí ibi àwọn kankan tí a ń ṣe ní north mo fẹ́ kí a mọ̀ pé tí a bá jọ ṣe pọ̀ nǹkan tí ò bá ní orí àjọ̀nú ni o nǹkan tó bá lórí méjì náà àjọ̀nú náà ni o ṣe mímọ̀ ṣe èèyàn kankan ìgbà tí Ọlọ́run bá sọ pé Ṣọ̀ún òun ló máa jẹ́ olórí gbogbo ọba. Kábíyèsí wọ́n ṣọ́kàwọ́. Ní Ògbómọ̀ṣọ́ zone àti Ògbómọ̀ṣọ́ báyìí. Ọlọ́run ọba ló mọ̀ dì tó fi ṣe bẹ́ẹ̀ ṣé ìgbà tí mo sọ yé yín. Àwọn ìjọba gan wọ́n ti pààlà àwa mẹ́ta náà ni wọ́n mú àìsàn ìbẹ̀rẹ̀ àná. Mo jẹ sọ àwọn ọmọ fún yín wípé àwa jókòó láti dàgbà àwa jókòó láti máa lọ káàkiri pé ìbẹ̀rẹ̀ àwa ṣiṣẹ́ fún yín ni ìtọ́lẹ̀gbọ́lẹ̀ ni àwa ṣiṣẹ́ fún yín fún ìdàgbàsókè ìlú Ògbómọ̀ṣọ́. Òun náà ẹ máa gbọ́ tí ìlú yìí bá da
ọba ló máa kọ́kọ́ jẹ́ àǹfààní ẹ̀ tí ìlú bá da àgbà ló máa kọ́kọ́ jẹ́. So ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ tá à ń ṣe ní Ògbómọ̀ṣọ́ north a máa replicate ẹ̀ káàkiri all of Ògbómọ̀ṣọ́ sọ. Òun ló jẹ́ kí a fẹ́ kí gbogbo àwọn ọba kí wọ́n wà ní ìṣọ̀kan. Àṣẹ rí ọ̀pọ̀lọpọ̀ ọba kò yé wọn. Ẹgbẹ́dẹ̀ èmi ò mọ̀ tí tẹ́lẹ̀ bọ̀ mo mọ̀ tí ní ìsìn. Ṣọ̀ún ni Ọlọ́run fi ṣe olórí. Bọ̀ṣẹ́ dáwọn òyìnbó máa ń sọ kankan is first among equals. Èèyàn kan ló láti lé lórí. Ọlọ́run bá dẹ̀ sọ pé Ṣọ̀ún ló máa jẹ́. Ọlọ́run dẹ̀ wá sọ wípé ìwọ tó jẹ́ o láti serve gbogbo wọn náà ni. Nǹkan tó lọ́wọ́ bá sọ fún mi sọ fún mi nítorí ọ̀rọ̀ Bíbélì ni mo mọ̀. Jésù òun lọ bá gbogbo wa ṣùgbọ́n sọ pé òun wá ṣiṣẹ́ fún àwa tó ń jọba lórí wọn. Model tí mo ní nìyẹn. And that's the model I am going to execute. Amen. Is to serve the people of Ògbómọ̀ṣọ́. Amen. Ṣé nígbà tí mo dé, mo find out pé kò sí omi ní ọ̀pọ̀lọpọ̀ areas Ògbómọ̀ṣọ́ kò sómi. Mo pe àwọn èèyàn jọ. We contributed money to get water in the north and south of Ògbómọ̀ṣọ́. Kò sí ọ̀dọ́ kọ́ mi pẹ̀lú south, kò sí ọ̀dọ́ kọ́ mi pẹ̀lú north, Ògbómọ̀ṣọ́ kan ní orí the west. I got people together. Èmi gan, mo gbé 10 million naira lẹ̀, mo lè pe àwọn ọ̀rẹ́ mi, wọ́n gbé 13 million, àwọn ọ̀rẹ́ oríṣiríṣi ìpò wọ́n gbé 13 million lẹ̀, so 23 million lèmi àtàwọn ọ̀rẹ́ mi contribute. Àwọn ọmọ ọdún náà wọ́n contribute o. About 20 of them or less. La ṣìpèsè ọ̀rọ̀ omi yìí. Ní ìsinyìí, we have solved 90% of the water problem in the community. Iná ló ń dá wa dúró. Ká ní iná stable ni ọ̀pọ̀lọpọ̀ ibi ní Ògbómọ̀ṣọ́ tó bá ṣe tap kan báyìí ní ara yẹn. Iná ló fà á. Ẹgbẹ́ sọ ọ̀pọ̀ káà ṣe ń pa ọ̀rọ̀ náà. Ṣé mo ká ní 133 kVA? We are working on it desperately to make sure wípé wọ́n wá fix ẹ̀. Nǹkan tó wá pọ̀ òun ni wípé láti Ìlọrin lọ ti fẹ́ faná yẹn wá. Àgbẹ̀ni tí wọ́n gbé kìíní ẹ̀ fún kò tí ì ṣe. Ṣùgbọ́n à ń bá wọn sọ̀rọ̀. Nítorí ṣe pé ọ̀rọ̀ náà gbogbo wa ló affect. Kò sí náà. But à ń ṣiṣẹ́ lórí ẹ̀. Ẹgbẹ́ sọ fún yín à ń ṣe iṣẹ́ ní orí ẹ̀. Kí ni ọ̀rọ̀ oníṣẹ́ kan yín? Mo fẹ́ promise yín ní ìrẹ̀sáájú and all of the other obas that are here with me. Each of you will give you boreholes. Ìlérí tí mo fẹ́ ṣe fún yín nìyẹn. Ẹ ṣe kábíyèsí mú sọ́run. Nítorí tá a bá sọ pé ká máa wá tá kò sí owó ẹ̀. Ṣùgbọ́n we will make sure that you have access to borehole water. A ṣe bó ṣe tán fún wọn ní Ògbómọ̀ṣọ́. Mo dé èdè ni wọ́n ń ta omi. Wọ́n sọ yìí káwọn ń ta omi. Mo ní ẹ má ta omi wọ́n bẹ̀yàn. Ọ̀fẹ́ ni mo ṣe lè fún yín o. Ẹ má gba owó ẹ má gba any amount lọ́wọ́ àwọn èèyàn more than iye tẹ́lá kan bá fi maintain borehole. That's it. Àti ń tún àwọn borehole kan ṣe ní ọ̀támọ̀kù borehole kan tó wà bẹ́ẹ̀ ní mẹ́ta la tẹ́kùn ṣe fún wọn. But gbogbo àwọn ọba tó wà níbi ìlú ṣèlérí fún wọn gbogbo wọn la máa ṣe borehole fún àdéṣe fún nínú rẹ̀ ṣáájú náà. Tábà lè ṣe tap water tàbí àṣẹ kan ilé ìta lè ṣe àṣẹ kò dẹ̀ ní jẹ́yọ kan ká máa ṣe dáadáa fún yín tó dé pé you will have access
to water. Òótọ́ ni mo sọ fún yín. Ọ̀rọ̀ náà, I've said it, we are working on it. Ẹ jẹ́ ìtura sàn kankan, òun ni ti agriculture. Ṣé rí àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ ọgbọ́n méjì ni àwọn èèyàn mọ̀ nípa wa? Akíkanjú, òun ni wá. Òun ni ò jẹ́ ká dúró lè. Nítorí we are warriors take territories. Òun ló jẹ́ ká máa lọ káàkiri. Ìkejì, òun ni pé oníṣòwò ni wá. Gbogbo Òkè Ọya ta lọ. 95% of them oníṣòwò ni wọ́n. Òun jẹ́ ló gbé wọn dé Òkè Ọya. A ní àti ṣe ọjà tí a ti máa ṣòwò fún ara wa. A ti ń ṣe kan ní around oníṣòwò ni wá fún a máa kọ́ ọjà tí èyí tí àwọn èèyàn ti lè máa ṣe òwò. A ti ń kọ́ ìkan ní Ògbómọ̀ṣọ́. Ìyẹn la máa fi ṣe model. Ọ̀pọ̀lọpọ̀ ibi ní the 5 local governments la máa kọ́ àwọn ọjà yìí sí. Nítorí oníṣòwò ni wá. Tí àwọn èèyàn bá dẹ̀ wá sí ìlú wa, ó yẹ kí wọ́n mọ̀ pé oníṣòwò ni wá. Àlọ́ ṣe máa mọ̀ pé oníṣòwò ni wá. Òun ni ní ọjà wa bá ṣe rí. Mo lọ sí ọ̀dọ̀ oníjàbàtà. Wọ́n fi ọjà kan hàn mí. Pé àwọn ṣe ọjà yẹn. But wọ́n tí ì kọ́kọ́. Àárọ̀ wọn lọ́wọ́ lẹ́sìn máa kọ́ ọjà nìkan. Àpèsè o. Ó tọ́ ni mo sọ. Ní gbogbo àwọn ọ̀dọ́ wa aláti ní ọjà. Ọ̀dọ̀ ló lọ sí ọ̀dọ̀ oníṣàmáyà. Mo sọ fún wọn nípa ọjà wọn. Nípa akọ́, a máa ràn wọ́n lọ́wọ́ láti kọ́ ọjà wọn. Kí ẹni wo kiri yìí? Ẹ máa wò pé báwo ni mo fẹ́ ṣe? Owó ara mi kọ́ mo fẹ́ ṣe o. Bọ̀tà máa ṣe. Kò lè. Ẹni tó ẹgbẹ́ ìṣàpèjúwe fún yín. Ẹni tó bá fẹ́ jẹ oyè tó máa jẹ́ Ògbómọ̀ṣọ́ night ló máa fi sẹ́yìn ẹ̀. Ó láti jẹ́ ẹni tó lówó lọ́wọ́. Ẹgbẹ́ fún yín lápẹẹrẹ ọjà tí wọ́n ń kọ́ ní ọjà gbó. Èèyàn kan tó fẹ́ jẹ oyè òun ló ń kọ́. A fẹ́ kọ́ police station ní ìsìn sí pàtó ẹ̀tọ́. Àwọn ọlọ́pàá ti fún wa ní design. Èèyàn kan tó fẹ́ joyè òun ló fi kó lọ́kọ̀. Ẹ̀sẹ̀ káwé ẹ̀sẹ̀ ń sáwó. Ọmọ ìjọ náà lọ. Èèyàn ẹgbẹ́ ìsọfúnni ilé police station ká fẹ́ kọ́ at least mẹ́wàá ni. Àwọn tọ́pẹ́tẹ̀ fẹ́ joyè lọ́ máa kọ́. Ọjà ká fẹ́ kọ́ bíi 15 to 20 ní àwọn tó bá joyè lọ́ máa kọ́. Ẹgbẹ́ ìsọfúnni o. Ẹja farabalẹ̀ o. Ẹni tó bá fẹ́ jẹ oyè Ògbómọ̀ṣọ́ náà o láti lówó lọ́wọ́ o. Nítorí Ṣọ̀ún ò ní gba kọ́bọ̀ lọ́wọ́ ẹ but wàá ṣe nǹkan fún ìlú òun ni o. Àwọn lọ́balọ́ba tó wà pẹ̀lú ìlú ìsìn bẹ̀rẹ̀ pé olórí ni mí àwọn náà wọ́n máa sọ bẹ́ẹ̀ fún ẹni tó bá fẹ́ jẹun. Lọ́dọ̀ wọn lórí ìgbòsíkò tó wà pẹ̀lú nítorí ẹ má fún àwọn èèyàn ní oyè lọ́fẹ̀ẹ́. Ẹ má fún wọn lóyè kò jẹ́ pé ẹ̀yin nìkan lọ fún lówó. Ẹ jẹ́ kí wọ́n fi ṣe ìdàgbàsókè fún ìlú. Tí ìlú bá ní ìdàgbàsókè ọba ló máa kọ́kọ́ jẹ àǹfààní ẹ̀. Ó tọ́ ni mo sọ.
ní ọ̀rọ̀ oyè ṣe ní Ògbómọ̀ṣọ́ land nìyẹn o that is ìwọ tó bá fẹ́ jẹ kìíní kan of Ògbómọ̀ṣọ́ land àṣọ̀hún nìkan ló fún yàn ní oyè yẹn oyè land ṣọ̀hún nìkan ló fún yàn lóyè yẹn. ní ọ̀gbẹ́ ni lọ́kọ̀ òun balógun orílẹ̀ gbọ́n orílẹ̀ gbọ́n ló lè jẹ balógun but balógun of Ògbómọ̀ṣọ́ land láàrin lówó Ògbómọ̀ṣọ́ land lápẹ́ ààrùn lówó ọ̀pọ̀ lọ ṣé èdè onídòwò ni wọ́n nídòwò bọ̀ tí ìlú bá ní ìdàgbàsókè kọ́ wá níta lọ́ba wọn ní Gandhi lọ́ba wọn ìyẹn pè mí ìyẹn iyì yẹn èèyàn ò lè fowó rà èèyàn ń wá owó lọ ó pàdé ìyì lọ tó bá ní owó náà kí ló máa fi rà ẹ̀yìn náà ni so ìfẹ́tà ń ṣe nìyẹn mo ti sọ̀rọ̀ omi ní agbára Ọlọ́run àfúní níbọ̀ ògùn ẹgbẹ́ sọ ọ̀rẹ́ ilé àṣírí máa sọ fún mi ẹ máa wò pé kí ló fún mi ní confidence yẹn ọmọ ìlú kan ó ti donate máṣíìnì tó fi ń ṣe bọ́ọ̀lù fún mi. kábíyèsí o. tí ìṣẹ́ tí báwo ti sọ tó bá ti kúrò nínú. tí bá kúrò náà fẹ́. tí bá kúrò nínú ṣẹ́kùṣe. ṣé mo pé máṣíìnì ló rà bó tí máṣíìnì bá ti gbẹ́lẹ̀ ìyókù àlè fi ọwọ́ sápò láti parí ẹ̀. òun ló fi sọ pé ló lè máa rò pé bóyá mo kọ̀ wá dánù yín dùn àti ní máṣíìnì tó máa fi ṣe lẹ̀. ṣé ìkan tí mo sọ lè ní? agriculture àgbẹ̀niwá ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ our help pẹ̀lú ọ̀rọ̀ àgbẹ̀ ṣe ní àwọn oníkaṣú mú kó gbogbo wọn lọ sí ààfin mo dẹ̀ bá wọn sọ̀rọ̀ wípé epo rọ̀bì wa ní Ògbómọ̀ṣọ́ òní kaṣú bọ́sẹ̀ ní àwọn Chinese àwọn èèyàn wá wá kó lọ wá fún wa lówó táṣẹ́rẹ́ káàbẹ̀ kí ẹ ṣẹlẹ̀ àgbẹ̀yẹ ká túbọ̀ lọ́wọ́ gómìnà wa lọ́yọ̀ state ẹ̀jìnlẹ̀ Ṣèyí Mákindé nítorí òun ló gbé àìjẹ́ àkànwá ní ìsinyìí wípé wọ́n fẹ́ kí gbogbo àwọn oníkaṣú kí wọ́n máa ta kaṣú wọn fún àwọn òyìnbó dàrékì sí ilẹ̀ òkè òkè so a kó wọn lọ wọ́n dẹ̀ sọ ọ̀pọ̀ tí àwọn fẹ́ ká ṣe àwọn fẹ́ kí wọ́n rẹ́gísítà so àti rẹ́gísítà wọn báyìí a lè ti introduce wọn sí export àti introduce wọn sí export commission àwọn yẹn ni wọ́n ń train wọn ní ìsìn tó yẹ pé wọ́n máa ta kaṣú wọn dàrẹ́kì sí ìlú ìbò ni yẹ mọ̀ pé tí ọ̀pọ̀lọpọ̀ wọn tó bá dolówó ṣèbí Ògbómọ̀ṣọ́ náà lọ́ba lówó náà sí so nǹkan tá à ń ṣe nípa ọ̀rọ̀ kaṣú nìyẹn àyẹ̀ ṣe kọ́ ní o rẹ́bẹ̀lì ni rẹ́bẹ̀lì ọlọ́lẹ̀yẹ ló ń coordinate gbogbo nǹkan tí mo sọ yìí àjọ ń ṣe ìpínlẹ̀ yìí àwọn oníkaṣú wa bẹ̀rẹ̀ sí bí ìyàtọ̀ ní agbára Ọlọ́run by next year ní ara wọn. àwọn agric gbogbo àwọn tí wọ́n ń roko ṣẹ́rí ìgbọ̀ta ṣe fáwọn oníkaṣú yẹn òun náà lẹ́yìn ẹ̀yìn náà máa ṣe kóra yín jọ as association government federal government Tinubu ó fẹ́ fún àwọn èèyàn yìí a lot of money àwọn àgbẹ̀ bọ́tí ẹ̀rí ìgbà tó máa ń ṣẹlẹ̀ òun ni wípé wọn ò ní dédé fún àgbẹ̀ kan ní owó wọn sábà ṣe bẹ́ẹ̀ bọ́tọ́ bá kóra yín jọ wọ́n á fún yín ní owó
so nǹkan tí a fẹ́ kí àwọn àgbẹ̀ wa kẹbẹ̀rẹ̀ sí ṣe nìyẹn a fẹ́ kẹ́ kóra yín jọ kẹ́ form association nítorí association kẹ́ bá form ìyẹn la máa gbé lọ sí ọ̀dọ̀ government láti access I think it's about 2 or 3 trillion ní owó tí wọ́n fẹ́ fún àwọn èèyàn ẹ jẹ́ sọ ọmọ kan fún yín o already a ní àfihàn àti organize àwọn kìíní yìí o a lè rí pé kò ṣe pé àkàn sọ Bank of Industry a kọ proposal fún wọn wípé ìgbà tí wọ́n pín owó kan 50,000 a kọ proposal fún wọn wípé àwa kan wà lóògùn wọn sọ tá a fẹ́ fún wọn fún lówó over 350 people from this zone benefited from the 50,000. There were more than that. Tí a sẹ́ǹtì orúkọ wọn ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ kọ́kọ́ bí yìí. Ìjọba yìí kan wà níbi òní sọ wípé ó ló ti òun òbí ìgbó wọn máa ṣe ó pàdánù 50,000. Èyí ò dáhùn tẹ́lẹ̀ bọ́ọ̀lù. Wọ́n ló kéré fáwọn ni wọ́n ṣùgbọ́n àwọn kan 50,000 ò kéré fún wọn èmi kan 50,000 ò kéré fún mi ẹ má gbàgbé ìwọ́n tó ní 50,000 ò kéré fún mi o wọ́n lè kó kéré fún mi o ṣèbí gift ni ẹ̀bùn ní kí ló ti lò ní ìgbà ṣùgbọ́n ẹgbẹ́ sọ fún yín akọ lẹ́tà yìí wọ́n dẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo fi fẹ́ àjọṣe pẹ̀lú àwọn alọ́balọ́ba nìyẹn so kò ń ṣe pé gbogbo nǹkan tó bá gbé wá ṣọ̀hún nìkan ló máa dájẹ́ lóò jẹ́rí ẹgbẹ́ sọ kan fún yìí o bébì òtítọ́ kan fẹ́ sọ fún yìí o gbogbo nǹkan tá a bá ń béèrè mo máa ń béèrè on behalf of Ògbómọ̀ṣọ́ Nàìjíríà àwọn lọ́balọ́ba kan wà bí wọ́n mọ̀ pé tí nǹkan bá wá mo máa ń pè wọ́n àbí mo parọ́ mo máa ń pè wọ́n wípé ẹ contribute or ẹ send èèyàn nítorí gbogbo akíní ní orúkọ Ògbómọ̀ṣọ́ zone ṣùgbọ́n ọ̀kẹ́ àpà ló sọ yẹ wípé àwọn ti gba machine tí wọ́n fi rán aṣọ mẹ́ta àwọn bẹ́ẹ̀ ti gba owó ó tẹ́kì mo ní bàtà náà rí ọmọ yìí kan ẹ tí ń gbọ̀ngàn ọ̀rọ̀ ẹ̀ rí ẹ̀yin ti rí àwọn náà ti rí mẹ́ta lẹ́yìn náà rí ẹ̀yin náà ti rí mẹ́ta lẹ́yìn náà rí ẹ̀yin tó àgbàkìní yìí àdájẹ́ ṣé ìtọ́ tí mo sọ yẹ yín afẹ́ tí ara ìdíta fi wá sí ilẹ̀ ṣáájú nìyẹn ìgbà tá a ti di pé ẹ̀ tí ìjọba ní ìsìn àwọn abẹ́ ta ni ọ̀gá àwọn kingmakers bára ní àbí ṣé bára ní balógun ni ọ̀rọ̀ àgẹ́tì orúkọ yìí ẹ̀ẹ́dẹ́kì orúkọ náà ẹ̀ẹ́dẹ́kì orúkọ yìí dáhùn àwọn apè yìí náà tí wọ́n bá ti fẹ́ ká pín nǹkan àwọn ajẹ́kẹ́ mi. Ẹgbẹ́ tí wọ́n bọ̀ lẹ́nu. So gbogbo nǹkan tí a rí is for Ògbómọ̀ṣọ́ zone. Tí o bá kàn wá lọ́tẹ̀, á kàn wá next time. Ẹ jẹ́ sọ fún yín o. Ẹbí tí mo ní ní ìlú yìí, ọmọbìnrin méjì péré ni mo bí. Wọ́n ò lè gbé gbù. Òkè òkun lọ́wà. Kò sí nǹkan tí mo wá tí mo fẹ́ kó jẹ. Ìyàwó mi gan kò sí níbí òkè òkun ló wà. Ẹ jẹ́ sọ fún yín ọmọ ọdún mẹ́rin lé ní ọgọ́ta tí mo jẹ́ ní ìsinmi. Mi ò lè jẹun ẹ̀mẹ́ta fún wa ní wàhálà. Kò sí. Ṣé aṣọ mélòó mo fẹ́ wọ̀ lẹ́nu? Kò sí.
eré tà ń sáré sí ó lè dá fún gbogbo àwọn àtàwọn sí eré tà ń sáré sí ọ̀rọ̀ mi yé eré tà ń sáré sí ó lè dá fún àwọn ọmọ Ògbómọ̀ṣọ́. Ẹgbẹ́ ìsọ̀rọ̀ bọ́ fún yín ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ògbómọ̀ṣọ́ Ọlọ́run ti bless wọn gan àyà tẹ́lẹ̀ mi ẹgbẹ́ tún sọ nǹkan mi fún yín tí iṣẹ́ ti bọ́ ti àgbíkì yẹn ẹ kóra yín jọ ẹ̀yin ẹ̀jẹ̀ farmers ẹ kóra yín jọ ẹ form association ẹ jẹ́ ká mọ̀ nípa ẹ̀ we will help you to access owó tí President Tinubu fẹ́ pín láìpẹ́ yìí fún àwọn àgbẹ̀ tó bá ń ṣe àgbẹ̀ tó sọ pé òbẹ́ lórí ìṣe ò ní rí nǹkan kan ẹ kóra yín jọ kí ẹ form association I help yín láti access owó tí President Tinubu tí wọ́n fẹ́ pín fún àwọn àgbẹ̀ ṣé ẹ ti gbọ́ báyìí wọ́n ní wọ́n fẹ́ pín through Bank of America ìgbọ́ tó náà fi mí síbẹ̀ nìyẹn èmi ò mọ ẹni tó wà bẹ́ẹ̀ ní ìsinyìí o ṣùgbọ́n ṣàwọn ò lè déwájú ẹnì kankan kí wọ́n ní àwọn ò ní gbọ́ nǹkan tó fẹ́ sọ. ó tọ́ ni mo fẹ́ wọn ilé ìgbẹ́ ṣiṣẹ́ àgbẹ̀ ẹ̀yin lè ń ṣe ìtọ́ tí mo sọ yẹ yín tó ẹ kóra yín jọ kí ẹ kẹ wà pọ̀ tẹ ẹ bá ti wà pọ̀ tẹ ti dá association nílẹ̀ tẹ ti dá ẹgbẹ́ nílẹ̀ ẹ wá ní wa nítorí wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ti sọ pé àwọn máa bẹ̀rẹ̀ so tó bá ti bẹ̀rẹ̀ a lè wà lára àwọn tó máa kọ́kọ́ débẹ̀ láti fi orúkọ association ní sílẹ̀ láti rí owó. Àwọn òyìnbó wọ́n ti wá o American company Iranian company àti Ukrainian company àti báwọn ṣe ìpàdé tí wọ́n á fẹ́ dá iṣẹ́ àgbẹ̀ sílẹ̀ ní Ògbómọ̀ṣọ́. Mo sọ fún yín tí ìlú wọn ẹnu ẹni wọn àṣìgbà wọn ti pàdé lọ́wọ́ nù. Òun ni mo fẹ́ sọ fún yín ẹ mọ́ lẹ́sìn máa ta ilẹ̀ yín. Ṣé ìfọ́ tí mo sọ yẹ yín ẹ mọ́ lẹ́sìn máa ta ilẹ̀ yín nítorí tí wọ́n bá ní wọ́n fẹ́ ilẹ̀ a lè rí ilẹ̀ fún wọn. Ṣé àgbọ́yé? Ẹ jẹ́ sọ kankan fún yín mo sọ̀rọ̀ Bank of Agric. There is another bank called Bank of Industry. Akọ lẹ́tà sí wọn náà ní the same Bank of Industry. Wọ́n fún wa ní 89 million fún Ògbómọ̀ṣọ́ zone láti tréní àwọn èèyàn tí wọ́n wá láti Ògbómọ̀ṣọ́ zone in 6 different trades. Jẹ́rìí ẹjẹ́ sọ ọ̀gbọ̀n fún ìjọba pé ìlú ti lajú. Ọ̀pọ̀lọpọ̀ kìíní yìí íńtánẹ́ẹ̀tì la máa ti ń ṣe. Àwọn tí wọ́n fi orúkọ sílẹ̀ so presently à ń tréní igba àwọn èèyàn lọ́wọ́lọ́wọ́ báyìí ní oríṣiríṣi different trades. Ṣé ẹ̀gbọ́n kan tí mo sọ? 200 and àwọn máa ṣe kìíní yìí regularly ní ìsìn láti mọ̀ pé Balógun níwà á sọ fún Balógun yìí tí epo ìkọ̀rọ̀ ètò ẹ̀mú èèyàn márùn wá láti ilẹ̀ sáájú nígbà tá a bá máa sọ nìyẹn ilẹ̀ sáájú ẹ má bínú ẹ̀mú èèyàn márùn wá láti ilẹ̀ sáájú ẹ̀mú èèyàn mẹ́wàá wá láti bí ẹ̀dàgbọ́n ní ìpa yẹn so nǹkan tí a máa ṣe nìyẹn kẹ́yìn náà bá lè jẹ àǹfààní ṣé ìgbà tí mo sọ yẹ kẹ́yìn náà bá lè jẹ àǹfààní nínú nǹkan tí Ọlọ́run gbé bọ̀ ní Ògbómọ̀ṣọ́ zone ṣé ọ̀rọ̀ mi yé yín à ń ṣe ìgbàgbọ́ tí Ọlọ́run sọ fún mi kí tó jọba òun ni wípé ìgbà tí mo rò pé kí ló máa kó gbogbo wa pọ̀ náà Ọlọ́run bá sọ pé culture ó máa kó gbogbo wa pọ̀
wípé tó bá ti di ọ̀rọ̀ àṣà kò sí nǹkan tó jẹ́ north south oríire Sùúrùlérè nǹkan kan Ògbólúwa kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ àṣà wa ìkànnì òun ló jẹ́ kí a fọ́ọ̀mù Ògbómọ̀ṣọ́ credo àtúndéta pè ní Ògbómọ̀ṣọ́ credo a fi jẹ́ ká mọ̀ wípé kò ń ṣe ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ north and south nìkan anybody tó bá ti associate ara ẹ̀ mọ́ Ògbómọ̀ṣọ́ is part of the credo òun ló jẹ́ pé ní ọdún tó kọjá àwọn tí wọ́n wà ní kọ́mítì yẹn wọ́n lọ káàkiri láti sọ fún gbogbo àwọn lọ́balọ́ba wípé kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú wa kí a lè ṣe the credo. The credo is coming up again December 18th to 22. Last year mo mọ̀ pé ẹgbẹ́ pàtì ní Sùúrùlérè nítorí reverend wọ́n gbá bọ́ọ̀lù ní ìyàbí wọ́n gbá bọ́ọ̀lù Sùúrùlérè wọ́n take part nínú Olúmọ̀gẹ̀dẹ̀ football something. So ní ìsinyìí a tún máa ṣe the second edition Olúmọ̀gẹ̀dẹ̀ a máa ṣe marathon a máa ṣe football competition a máa ṣe beauty contest kẹ́rí beauty contest yìí mo rí pé àwọn ọmọdé pọ̀ lórí àdéhùn àbójú mi ló ń tẹ̀lé jẹ àwọn ọmọdé dà bí ìtìlíkọ̀ ọmọdé ẹ̀kọ́ làwọn ẹ̀ẹ́dẹ́gbẹ́ pọ̀ màmá rẹ̀ wọ́n ó ti wà fọ́ ó ti wà wọ́n ṣe ọmọdé ẹ̀ ń kọ́ ẹ má yọjú síbẹ̀ o àwọn ẹgbẹ́ yẹn àsọ̀rọ̀ ọ̀dọ́ la fẹ́ ẹ̀yìn apájú ni wọ́n fi rẹ̀ yìí ṣùgbọ́n bí o fi àwọn ọmọdé kọ́ wá kó rẹ́gísítà fún beauty competition ṣé ìtọ́ tí mo sọ yé yín nítorí ẹgbẹ́ ìsọ fún yín wọ́n ń gbowó lórí ẹ̀ à ń fún wọn lọ́wọ́ wọ́n ń gbowó lórí ẹ̀ so fún wọn rẹ́gísítà marathon wà so ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dùn lára kún during the carnival and of course agility day a pè òun ní last day tí a tún wọ aṣọ òkè àti àǹkárá so I am formally inviting Iresadi to the cultural carnival with December 18 to 22nd. Gbogbo wa la invite ṣe gbọ́ mi gbogbo wa la invite for the cultural competition. Ẹ jẹ́ sọ fún yín MTN tó ń ṣe ọ̀rọ̀ fóònù wọ́n ti promise wa lówó they promise us a minimum of 20 million towards the pay ọ̀tọ̀ nìyẹn towards our carnival so ìgbà táwọn ò yẹ sí àwọn aláàtàdá wa yẹ sí ẹ jẹ́ sọ wọn fún wa òun ló jẹ́rí tí bá ń sọ̀rọ̀ náà ní àwọn èèyàn máa wò ó pé nílò ọkùnrin yìí ti rí confidence tó fi ń sọ̀rọ̀ confidence mo fi ń sọ̀rọ̀ òun wípé ọdún tó kọjá carnival wa 180 million naira na raise àwọn ọmọ ìlú adé lọ fún wa lówó yẹn àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ àwọn ọlọ́pàá ní 180 million èmi náà dáwó èmi mo kọ́kọ́ gbé 10 million lẹ́ẹ̀ka fi bẹ̀rẹ̀ so pé àsọfẹ́ òyìnbó tí wọ́n dáwó wípé lè dáwó ìwé ni mo kọ́ gbé 10 million fún 180 million ni àwọn èèyàn dá àti ẹ̀yàn tán òun ló máa ń jẹ́ kí n mọ̀ yí pé Ògbómọ̀ṣọ́ ìrètí wà fún wa fún nǹkan tá a bá fẹ́ ṣe àwọn èèyàn tó wà lẹ́yìn odi tí inú wọn ń dùn pé mo jẹ ṣọ̀hún wọ́n pọ̀ tí wọ́n fẹ́ ṣe nǹkan fún Ògbómọ̀ṣọ́ ó tọ́ mo sọ fún yẹn gbogbo nǹkan tó fẹ́ ṣe yìí a máa pín káàkiri nítorí àfẹ́ kí ibì kan wọ́n sọ pé lọ́sùn sọ ní fún wa ní south pé náà ti sọ gbogbo ẹ̀ la fẹ́ jùlọ lọ nítorí gbogbo olùkọ́ bá ti pè l'Ògbómọ̀ṣọ́
development láti wá sí ibẹ̀. Local government ní ó yẹ kí wọ́n sọ fún yín tí ọ̀pẹ ti sọ fún yín wá sọ fún yín ilé ìwòsàn máa wá sí ibi tí gọ́ọ̀mẹ̀ntì máa ṣe bọ́ yàtọ̀ sí gbogbo eléyìí tó ti sọ ọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì kan o eléyìí táwọn ọmọ òdu máa ṣe eléyìí tí gọ́ọ̀mẹ̀ntì bá ṣe àṣekún sí èyí tá a fẹ́ ṣe ni. ẹgbẹ́ sọ kankan fún yín ọ̀sẹ̀ wọ́n ní ẹ̀pẹ̀ ìpàdé lọ́balọ́ba ẹ̀pẹ̀ 2024 àwọn lọ́balọ́ba nítorí ẹmọ̀ tí ká fi ṣe bẹ́ẹ̀ ká fi pè wọ́n èmi mo ṣe ìpàdé yẹn o nítorí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo bẹ̀rẹ̀ sí sọ káàkiri mo fẹ́ sọ fún àwọn lọ́balọ́ba wípé ẹ jẹ́ kí a lọ báyìí kí gbogbo akásùn ká kọrí síbi kan náà kí ìdàgbàsókè kó lè bá gbogbo Ògbómọ̀ṣọ́ a pè 24 people only 21 wá àwọn mẹ́ta kan ò wá bọ̀ nítorí wọ́n sọ pé kí n má sọ gbogbo ọ̀rọ̀ tí mo sọ tẹ́lẹ̀ mọ́ èmi ò ní sọ àwọn tí wọ́n wá fún mi Ọlọ́run á ti yé yín ọ̀pọ̀lọpọ̀ sọ wọ́n wá sí àwọn ọ̀pọ̀lọpọ̀ sọ wípé àkọ́kọ́ táwọn máa wá sí àti Ṣọ̀ún lélẹ́yìí orú ìpàdé yẹn kò ṣẹlẹ̀ rí ní 50 ọdún 50 years orú ìpàdé yẹn ò ṣẹlẹ̀ rí wọ́n tó ṣẹlẹ̀ ní ọ̀dà ọba Gandhi. kí ni ìdí tá a fi pèpàdé àwọn lọ́balọ́ba tó wà ní gbogbo ọlọ́wà mẹ́ta yìí a ní àwa gàba lórí ẹnìbọ̀dì gbogbo àwọn ọba tẹwà bí gbogbo yín ní ibi tí ibi tẹjọba sí àwa gba ilẹ̀ any of you àwa ṣe ìyẹn rárá afẹ́kẹ́ àjọṣepọ̀ ṣùgbọ́n Ọlọ́run ti sọ pé Ṣọ̀ún òun lólórí nítorí nǹkan tí ò bá ní orí àjọ̀nú ni òun ni mo sọ fún wọn gbogbo wọn dẹ̀ pinnu wípé ibì kan náà la máa sùn la máa kọrí sí ẹ bá mi pàdé fún àwọn ọba.